بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. Òní jẹ́ ìjọ kẹjọ nínú oṣù kẹrin. Ẹ̀rọ̀kùn ilé àwọn ọmọ ẹ̀yìn fún mi. Ọdún ẹgbẹ̀rún méjì oníjẹ́jọ́ kẹjọ nínú oṣù kẹrin ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọgbọ̀n ó lé ní mẹ́jọ. Léyìí tó ṣe rírí sí ìjọ keje nínú oṣù kẹrin nínú oṣù kínní ọdún ẹgbẹ̀rún méjì àti mẹ́tàdínlógún. Nínú àánú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala à ń bá ẹ̀kọ́ lọ́nu tíráì ahkamul janaiz wa bid'uha tíra tí ń kọ́ wa nípa ètò bá a ṣe ń sìnkú bá a ṣe ń wẹ̀kú bá a ṣe ń fi aṣọ wé òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àlàyé tí Sheikh Albani ń ṣe fún wa lọ́wọ́ òun náà ni ntòrọ̀ mọ́ yára san gbèsè òkú ká yára san gbèsè rẹ̀ wọ́n ti pé lágbájá sàláìsì lágbájá sàláìsì bẹ́ẹ̀ ni o tọ̀ ó jẹ gbèsè àbí ó jẹ gbèsè káyọ̀tì wa bá ti san gbèsè rẹ̀ ní sísan nì kó jẹ́ nínú dúkìá rẹ̀ nínú kíni dúkìá òkú yẹn ẹnìkan ti san gbèsè yẹn kódà kó jẹ́ pé gbogbo dúkìá yóò bá lọ fún gbèsè náà kó jẹ́ gbogbo tó ní nǹkan àní gbogbo ó lọ fún gbèsè ṣé ń gbọ́ yí báyìí á lò gbẹ̀ fún gbèsè yẹn tábà ti pé hàn ó ti gbogbo owó yẹn ó san gbogbo gbèsè yẹn tán alhamdulillah. tí ò bá wá ní tó lè fi san gbèsè ńkọ́ ó kú lẹ́nu tó jẹ gbèsè kò dẹ̀ ní tó lè fi san gbèsè náà kò ní tó lè fi san gbèsè náà ẹgẹ́ tí wọ́n so káwá rí nínú àwọn alásùnmọ́ kí dọ́wọ́là gọ́ọ̀mẹ̀ntì kan bá san gbèsè náà ó ti bàbí. tí o bá wá sí tẹlifíṣàn tó kárí ẹni tí o wá ṣe tatawwu kárí tí o ṣe ìtọrẹ àánú ẹgẹ́ dùn tí o bá san gbèsè náà tí o dá gbèsè yẹn padà sọ́run ààrẹ ẹgẹ́ dùn àbí. lábẹ́ ilé asàlàyé hadithi Sa'ad ibn Atwal asàlàyé hadithi tiẹ̀. ẹlẹ́ẹ̀kejì táwọn wọ̀ lónìí hadisi ẹlẹ́ẹ̀kejì lábẹ́ mas'ala yìí an Samra bin Jundub látọ̀ Samra ọmọ Jundub radiyallahu anhu. Samra ọmọ Jundub oní anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam salla ala janaza kíkà ní sàlám ó kírun sí òkú kan la nínú ẹgbàwọ́ mi sọlá subha àníbi kírun àṣùbàtàn bọ́sẹ̀ kírun àṣùbàtàn bẹ́ẹ̀ àníbi kírun jànáìzè falamma sarafa nígbà tí àníbi kírun tán qala ó wá ní ahahuna min ali fulan ahad sẹ́nìkan bẹ níbí inú àwọn ará ilé lágbájá sẹ́nìkan bẹ níbí báyìí inú àwọn ará ilé lágbájá fasakata al-qawm bí gbogbo àwọn jama ń kálukú parọ́rọ́ gbogbo wọn dáadé wọn sọ kankan wa kana idha ibtada'ahum bi shay'in sakatu
àníbi jẹ́ nìkan yìí pé ìjọ̀tàdá ọ̀hún bìṣẹ́ yìí tó bá bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú wọn tó bá bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú àwọn sàhábà tó béèrè nǹkan kan sákàtú wọn kọ́ dalẹ̀ náà sẹ́yìn gbọ́ wọn kọ́ dalẹ̀ pé àbí nǹkan kan ṣẹlẹ̀ ni àbọ̀rọ̀ tó lágbára ni bàtàlì ti lè béèrè pé ǹjẹ́ ẹnìkan bẹ níbi bíi inú àwọn ará ilé lágbájá nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn o nǹkan kò parọ́rọ́ faqala dhalika miraran àníbi gbígbélé yìí ní àwítówí miraran ní àwítówí inú ẹgbà ọ̀rọ̀ mi wọ́n ní ó wí salasan lẹ́ẹ̀mẹ́ta la yujibuhu ahadu ẹnìkan kò dá níbi lò kọ́sẹ̀ rú dáhùn mo fẹ́ kí ẹ máa bá bí ọ̀rọ̀ ìṣe ń bọ̀ ìyá yìí kẹ́ ẹ máa bá lọ o ẹ̀rú ń bá wọn sọ àbíká àbí nǹkan kan ṣẹlẹ̀ ni ọkàn kálukú ti ká sókè ìbẹ̀rù bójú ti bá wọn táwọn ibi tí ń béèrè irú ọ̀rọ̀ yìí nǹkan kan ní tẹ̀lé ó pe ọ̀rọ̀ yìí ó ti bù áyà o faqala rajulun huwa dha bí ẹnìkan wá ní húwọ̀dà ó ní húwọ̀dà onímbọ̀ yìí ẹgbẹ́gbẹ́rún kọ́ọ̀lá ó ní faqama rajulun bí arákùnrin kan ti dìde nìyẹn yajuru izarahu tí ń fi ṣòkòtò rẹ̀ wọlé ní mu'akhiri nas láti ẹ̀yìn àwọn ènìyàn ṣẹ́gẹ́jì ráyẹ̀ lẹ́yìn ní ti wọ́n ẹni tó gbójú wọn bẹ̀rù gbójú ẹgbẹ́ gbọ́n yíbọ̀ wá ní pẹ̀lú ẹ̀mí rẹ̀ balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ kí ló lè ṣẹlẹ̀ bí sáà ti ń bọ̀ wá òun kankan ò sínú làákàyè rẹ̀ mọ́ ẹgẹ́sẹ̀ bisa ń bọ̀ wá ni ẹ̀ tí kò tó wọ́n ń wọlé ń fà ẹgbẹ́ tí wà bí látẹ̀yìn tẹ̀yìn tí ń bọ̀ wá. faqala lahu an-nabi sallam àníbi àwọn sọ pé ma mana'aka fil marratayn al-ulayayn al-awwalayn nàbí kí ló kọ̀ fún ọ lẹ́ẹ̀mejì àkọ́kọ́ àǹtẹ̀kúnná àdẹ́tẹ̀mí kò jẹ́ni tí ó máa dẹ́tẹ̀ mi tí ó mú ọ láti lọ dẹ́tẹ̀ mi bẹ́ẹ̀ ni yìí ọ̀tọ̀ọ̀tọ̀. mo ń béèrè pé ǹjẹ́ ń bẹ níbi bíi ẹnìkan nú àwọn ará ni lágbájá tó wà bíi mo wí lẹ́rìí kìíní mo wí lẹ́rìí kejì kí ló mú ọ láti lọ dáhùn. ẹ wo ọ̀rọ̀ tí a kan bá bọ̀ wá ẹ pé gbogbo wọn dà nínú wa wọ́n sáré ìdìbò àti múrọ̀ ọ̀rọ̀ báyìí àwọn tàbí ìdàlẹ̀ ní pé kí ló tún ṣẹlẹ̀ o ẹ̀rú mọ̀ bá wọn wàhálà ò bá wọn ìbẹ̀rù bójú ò bá wọn ìbẹ̀rù yẹn ni ò wá dé kí arákùnrin kékeré kó dáhùn lákòókò kó dáhùn lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ àwọn kékeré yéèjì àwọn ń bọ̀ wá ní sókòtò rẹ̀ ń wọlé ẹgbẹ́ tí wọn. amma inni lam anuhu bismika illa alkhair sọ̀rọ̀ mi o èmi ò lánìyàn kankan pẹ̀lú ọkọ rẹ o ju kíni lọ ju alkhair lọ sẹgbà nìyẹn èmi ò ní àníyàn kankan mi ò ní èrò kankan pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú rẹ o ju kíni lọ alkhair lọ inna fulan lágbájá la rajulun minhu síbẹ̀ níbà. inna fulanan tayadu lọ́gbọ́dá la rajulun minhu èèyàn kan nù wọn ni inú àwọn tani inú àwọn bàlú fúlàní yẹn tani bí n béèrè tó jẹ́ wípé ma'asurun bidaynihi wọ́n ti hàrẹ́sì ẹ̀ pẹ̀lú gbèsè tó jẹ́ o ana aljanna wọ́n jọra ìwà aljanna fa in shi'tum tó bá wù yí ẹ̀yin èèyàn rẹ̀
fọ́fdú ẹ bá san gbèsè yẹn wà ìṣíìtò tó bá sì wù yín wàsílámùhù ilà àzábìlá ẹ jùúlẹ̀ fún ìyà Ọlọ́run Ọba ẹ jùúlẹ̀ fún ìyà Ọlọ́run Ọba ẹ sílẹ̀ fún ìyàjẹ́ tó bá wù yín. fàlọ́wọ́ ayé tu áhàlàwù wọ́n mọ̀ يتحرون أمره قاموا فقضوا عنه حتى ما أحد يطلبه بشيء kiri ẹnìkan mú àwọn ará ilé rẹ̀ kiri àwọn kan mú ìyáálé rẹ̀ abẹ́rẹ́ tí a máa kà tí ó máa ṣe àmójútó àlámọ̀rí rẹ̀ يتحرون أمره tí ó máa ṣe àmójútó àlámọ̀rí rẹ̀ kárí kanú wọn kọ́ọ́mú kí wọ́n dìde fọkọ̀dọ̀ àn kó bá san gbèsè náà sáà lérí ni hatta ma ahadun yatlubuhu bi shay tí o fi ní sí ẹnì kankan tí ó máa wá kankan lọ́dọ̀ rẹ̀ tí ó máa wá kankan lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ tari lọ́dọ̀ òkú yẹn pé òun fẹ́ gba kankan lọ́dọ̀ rẹ̀ tí ò ní sí ma kó bá san gbogbo gbèsè rẹ̀ káká kó má jẹ́ nǹkan tó tẹ́kù mà sáà lè yẹn nìkan ní ẹni tí ó san gbèsè náà ni. Gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n ní àdìsí oní ṣàwáhì nínú àdìsí Abdullah ibn Abbas Imam Tabarani ó gba àdìsí wa fil Mu'jam al-Kabir bi sanad da'if so Sheikh Albani wa máa sọ pé akhraja Abu Dawud gba àdìsí wa wal Nasa'i àti Imam an-Nasa'i wal Hakim الإمام حاكم والبيهقي والطيالسي في مسنده الطيالسي في مسنده وكذا أحمد بين الإمام أحمد ونبدأ سوا بعضهم عن الشعبي أقاكره لا ترى الشعبي عن سمرة إسناد مين وبعضهم أرخل بينهما سمعان هذه أقاكره كما أقاكره شواهد حديثه wọ́n mú Sam'ani wọnú rẹ̀ bun mushannaj wọ́n ní sẹ́yìn ẹni wa huwa ala al-wajh al-awwal sahih lójú pọ́nà àkọ́kọ́ ọ̀rọ̀ ta ni ẹ Sha'bi an Samra sahih ni ala shart al-shaykhayn lórí májẹ̀mú ti Imam Bukhari àti Muslim kama qala al-Hafiz gẹ́gẹ́ bí Hafiz ibn Hajar al-Asqalani bó ti sọ wa wafaqahu Zahabi Imam Zahabi jẹ́ gbèlẹ́yìn rẹ̀ pé صحيح يسند وجوكنا أقوله وعلى الوجه الثاني أما وجوكنا تجي صحيح فقط صحيح الثاني أما ولله شرط الثاني إمام البخاري أتى مسلم كركو جوابي ورواية الأخرى ساري دوار منكما للمسندين مسند نجيش والزيارة الأولى wọ́n tẹ̀rí ziyada alákọ̀ọ́kọ́ ni wàtáníyà àti tẹ̀lé kejì bil Hakim fún Imam Hakim ni ziyada alákọ̀ọ́kọ́ àti tẹ̀lé kejì ziyada yẹn ti Imam Hakim ni wàkàtà sàdísà bẹ̀rẹ̀ ilé kẹta wal khamisa ilé kẹrin bil Bayhaqi fún ti Bayhaqi ni àtáníyà tẹ̀lé kejì وكذا الثالثة والخامسة والبيهقي ثانية تتبيهقي ونيلكي والأحمد ثالثة والرابعة أما في أحمد مثل يلك تتلكيري وللطيالسي الخامسة الطيالسي لكن زيادة لك يعني وله ولأحمد وأبي داود الثالثة أجد ó ń gbọ́ fún tọ́yálìsì àti Ahmad àti Abidawudu ẹlẹ́kẹfà àárín ìdè wọ́n sàrẹ̀ nípa kíni ìpínlẹ̀ àdìsí rẹ̀ pé àdìsí ẹ̀ ètò lọ́làfíà ni ó ti ṣe ń jí bárì yẹn tó láàrin yìí kíní kan bẹ láàrin ẹ rí i pé àníbi ni kárí mú àwọn ará alẹ́ rẹ̀ tó bá san gbèsè yìí náà bẹ́ẹ̀ ni abẹ́kọ̀ọ́ kárí mú àwọn ará rẹ̀ tó bá san gbèsè ó túmọ̀ sí tí òkú yẹn kò bá fi nǹkan tẹ́lẹ̀
tí ó bá fi nǹkan kan lẹ̀ sẹ́ni lè fi san gbèsè náà kò sí aburú kárí inú àwọn aráalé tó bá ti kíni tí ó bá san gbèsè náà nínú àwọn tó jẹ́ ìbátan rẹ̀ tí ó bá wá sí ń kọ́ kò sí lè fi kárí inú àwọn mùsùlùmí àwọn tí ó bá san gbèsè náà gbòròkó ti bẹ́ẹ̀ níta tó dìmú ní àdìmọ́ hàlì sáà gẹ́gẹ́ ní àdìsí yẹn alátìkè bá san gbèsè bẹ́ẹ̀ ìkẹ́rẹ́ kejì tá a máa dìmú láàrin òní wípé tẹ́ bá wo bí àdìsí yẹn ṣe ń bọ̀ wá wọ́n kírun àṣùbà tán ànábì sọ wípé ǹjẹ́ ẹnìkan ń bẹ láàrin yìí nínú àwọn ará ilé lágbájá tí ẹnìkan bẹ nínú àwọn ará ilé lágbájá kí làwọn ẹ̀ ń ṣe ẹ̀ ń kálukú dáálé kò sẹ́ni tó sọ̀rọ̀ torí pé táwọn ìbá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ìmọ̀ nǹkan kan tó jẹ́ bí ìbẹ̀rù bí ìpáyà ni ó sọ fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rù yẹn wá ti wá wà lára wọn kí ló tó ṣẹlẹ̀ o ẹgẹ́ bí wọn tọ́ àníbi wa wulẹ̀ níke lálàkọ̀kọ́ wulẹ̀ kejì wulẹ̀ kẹta kẹ́nìkan nú àwọn ará rẹ̀ tó wá jáde lẹ́yìn àwọn yẹn lẹ́yìn lọ́n ẹ̀rí pé ìbẹ̀rù bójú ẹ̀ ṣe kiri ó ti wà lára gbogbo wọn ní sí ìbẹ̀rù bójú ni wọ́n ń gbá bọ̀ wá lẹ́yìn tí ṣòkòtò rẹ̀ ń ṣe kiri ilé ìbẹ̀rù kújà àti ọmọ ṣòkòtò náà ṣé ìrọ̀lẹ́ kí ṣòkòtò lọ sókè bí ṣòkòtò àwọn fúlàní ni mo fẹ́ kẹ́ o process ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yìí ti ń bọ̀ wá ẹni tó wà ní oṣù yìí pé irú bẹ̀rù ló wà kí àwọn ibi fẹ́ sọ èmi ń bà wọ́n so láàrin ó lè má bọ̀ gan lódìlódì ẹ̀rẹ́ ikú jáde lé tó wọ pàtípàrọ̀ jáde torí wàhálà wọ́n ní wàhálà ákùlù bí zalizali zaali ilà ákàì ìmọ̀ ń kú lórí èèyàn pẹ̀lú kíni wàhálà wàhálà ákàì máa ń kú pẹ̀lú wàhálà ń gbani pé tí wàhálà bá ṣẹlẹ̀ fún àbá èyí ó àkótó ẹ̀kọ́ fèsì wájú ó sì fèsì ẹ̀yìn tí wọ́n wù ní koríkòdì sẹ́yìn wọ́n tún wọ̀ pé wọ́n tọ́ kó wọ̀ ní koríkòdì ni ẹ̀ ti gẹ̀ẹ́sì ọ̀rọ̀ yẹn sẹ́yìn ń tọ́ wípé àfáwọn òkòríkòdì lónìí òun tọ́ káwọn òkòríkòdì ni ẹ̀ nǹkan kan ló ń ṣẹlẹ̀ tẹ́ bá ti wá ara sáàdì ilé ẹni tí ń tó wọ̀ sùkùtù tí ń wọ́lẹ̀ wà nǹkan kan ló ń ṣẹlẹ̀ tó ti rí bẹ́ẹ̀ ìbẹ̀rù bójú làákàyè ti lọ ìdààmú ti bá kéètò kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí o so tá a máa fi àdìsí sí ẹ̀rí pé sòkòtò lè kọjá kóṣẹ̀ kó mọ wọlé ẹ wá gbé àdìsí ẹ̀fẹ̀ fún ọ láti bẹ̀rẹ̀ ẹ wá ìsìnbà tó wà méjì àdìsí wọn èyí máa ń ṣe nǹkan abnormal gbà mí látàrí pé kíni làákàyè ti lọ tí ìwọ pàtàkì pàṣípàrọ̀ jáde ń gbà mí nínú ilé bàtà odi kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó tó àwọn ní pàṣípàrọ̀ ẹsẹ̀ ọ̀tún ló gbé sísì ẹsẹ̀ òsì ló gbé sẹ́sẹ̀ ọ̀tọ̀ ó fún wa jẹ́ kọ́lọ́ ọ̀tọ̀ sí èsì rúkànnà ọ̀nà bàbá alágbájá rí tẹ̀wọ́ yín kí mo wọ̀ òun ẹgbẹ́ tẹ̀rọ yìí so irú tá a lè sọ kó ṣẹlẹ̀ láàrin inú yẹn so kò sí hujja tẹ́lẹ̀ lò nínú àdìsí yìí láti fi sẹ̀rí pé torí náà kí ṣòkòtò kọjá kókósẹ̀ wálẹ̀ kókó lè mọ̀ tẹ̀wọ́lẹ̀ kò sí hujja mẹ́wọ̀ kò sí hujja nínú àdìsí yìí olùgbẹ́gẹ́ dùbàbí so ìyẹn bá ṣẹlẹ̀ ní àdáyé lórí ká bá ẹni tí ó bá jẹ gbèsè san gbèsè rẹ̀. Afáàlì hadith ẹlẹ́kẹta tí ń sọ̀rọ̀ nípa kátètè san gbèsè òkú. An Jabir bin Abdullah hadith ẹlẹ́kẹta Jabir bin Abdullah qala ó ní mata rajulun arákùnrin kan ṣaláìsí fagasalnahu àwa wẹ̀ arákùnrin awẹ́ wakafannahu àwa fi aṣọ bò ó wàhántọ́náhù àwa fẹ́tù àrísílá ọ̀wàdánáhù li Rasulillahi sallam àwa gbéwá sọ́dọ̀ ìṣọ́lọ́ba sallallahu alaihi wasallam haythu tuuda'u
al-janaiz ní àyè tí wọ́n máa ń gbé òkú sí tó bá fẹ́ kírun sí la inda maqam Jibril ní àyè tẹ́ ń pè ní maqam Jibril àyè kan ni. ثم آذنا رسول الله صلى الله عليه وسلم لنا أوا صفوان النبي صلى الله عليه وسلم بالصلاة عليه ولكوكو كيو سلا فجاء معنا أوا قلوا النبي أوا قلوا أوا جلو سبتيا تنكنا سي فتخطى خطا النبي بستيب كان بستيب خطي أبي فتخطى خطي أبي حنام أوا بستيب مجي ìgbésẹ̀ méjì nìyẹn tó máa kọlu wa ní á la'alla ala sahibikum daynan ó dà pé ó ti ṣe kó jẹ́ pé ọmọ ìyá yìí gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ o qalu na'am dinaran bẹ́ẹ̀ ni ó jẹ gbèsè dínárì méjì ànábì gbọ́rọ̀ ra yìí fatakallafa ó kàn fàdí sẹ́yìn ni qala ó ní sallu ala sahibikum ẹ kírun sọmọ ìyá yín lẹ́nu ní kírun sí la. faqala lahu rajulun minna yuqal lahu Abu Qatada arákùnrin kan nínú wa ó wá sọ fún àná arákùnrin wọn pè ní Abu Qatada faqala lahu ó wá sọ fún yìí pé sọ fún àná mi pé ya Rasulullah ibi ìṣòro ba huma alayya méjèèjì mo ti gbé padà sórí ni huma alayya dinarani dinari méjèèjì o mo ti gbé padà sọ́rọ̀ mi sẹ́dígẹ́ jabi faja'ala rasulullah sallallahu alaihi wasallam yaqul anabi wa bẹ̀rẹ̀ sí wí gbèrò yìí ó sọ pé huma alayka wa fi malika dinari méjèèjì ó ti wà lọ́rùn rẹ̀ ó ti wà ní dúkìá rẹ̀ wal mayit minhuma bari'un òkú ó ti yọwọ́ yẹn sọ kó bí dínárì méjèèjì o dínárì ò sí lọ́rùn òkú mọ́ o ó ti padà sọ́rọ̀ rẹ o àníbẹ̀rẹ̀ sí rípítì ọ̀rọ̀ yìí fún àníbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yìí fún faqala na'am ó ní bẹ́ẹ̀ ni ya Rasulullah bẹ́ẹ̀ ni ya Rasulullah fasalla alayhi àníbi wá kírun sí òkú yìí la gbogbo àtàlùbá ti wá rí arákùnrin yẹn Abu Qatada yẹn faja'ala Rasulullah sallallahu alaihi wasallam idha laqiya Aba Qatada yaqul gbogbo àtàlùbá ti wá pàdé Abu Qatada àníbi sọ pé ilé ìwé ayà ni thumma laqiyahu àníbi pàdé rẹ̀ min al-gadi níjọ́ kejì faqala àníbi sọ pé ma sana'ata dinaran kí ni tó ṣe pẹ̀lú dínárì méjèèjì o kí ló fi ṣe báyìí o kí ló ṣe pẹ̀lú dínárì méjèèjì qala ya Rasulullah ó ní ya Rasulullah arákùnrin àti Abu Qatada ni o ó ní ìlú ìṣòroba innama mata ànánú sáláìsì tẹ̀rígàdì tó mi yẹ kò yẹ wa ànánú sáláìsì yẹn pé kẹtí ìpẹ́jù ìní tí wọ́n rẹ̀ ní ẹ̀ anáni ya Rasulullah kí ni mahali ṣáàdù aláàrin yìí àìpẹ́ san gbèsè òkú kátìtì mọ́ san gbèsè anáni nígbà mọ́ pàlà anáni náà àìbẹ̀ ọ̀kọ́ ni bẹ́ẹ̀ nítorí kálíbà tètè san gbèsè yẹn gbọ̀rọ̀pọ̀ yẹn wa hatta kana akhira zalika títí tí ó fi di ìkẹyìn ètò gbé sọ̀rọ̀ nípa pé òun san àrùn tó fi san gbèsè yẹn nìyẹn sọ̀rọ̀ gbàbí. wàtí riwayatin al-ukhra nínú ẹgbàá ọ̀rọ̀ mi thumma laqiyahu min al-gadi àníbi pàdé rẹ̀ lẹ́jọ́ kejì faqala wọ́n ní ma fa'ala dinaran instead of ma sana'ata dinaran àbí kálímà sáré bí nínú wáyé lẹ́yìn nínú kí ló ṣe ma fa'ala dinaran kí ni nǹkan tí ó ṣe dínárì méjèèjì báyìí ní ìṣòro kí ni problem dínárì méjèèjì kí ni problem yẹ dinaran òun ni fáìlì báyìí ma fa'ala dinaran qala qad qadaytuhuma ya Rasulullah òun ni àmójì sán báyìí qala al'an àníbi àní ní ìsìn báyìí hina bari'at alayhi jilduhu ìsìn gan ni awọ rẹ̀ ti mú bọ́ tẹ́lẹ̀ ń bẹnu kí wọ́n ṣe kiri wọ́n fi ìyà jẹ òkú yẹn nù sàárè báràdà tó ti tutù
àwọ̀ rẹ̀ ti tutù báyìí tẹ́lẹ̀ wọ́n fi ìyà jẹ torí gbèsè yẹn ń jí àgbèsè yẹn lọ àmọ́ ní ìsìn tó ti sán báyìí nìsín àwọ̀ rẹ̀ ti tutù báyìí yẹn pé ó ti sinmi bí ìyà tí wọ́n fi ń jẹ lórí gbèsè yẹn. أي بسبب رفع العذاب عنه بعد وفاء دينه يعني كيف بابي اسمه برداتي يعني كيف pẹ̀lú sábàbí gbígbé ìyà kú òfin lẹ́yìn ìgbà tó ti san gbèsè yẹn pẹ̀lú sábàbí kíni sábàbí gbígbé ìyà kú òfin sábàbí tó ti gbé ìyà kú òfin ó ṣẹlẹ̀ ní o pẹ̀lú kíni sísan gbèsè yẹn mo rò kó kílẹ̀ rà so intaadi múnú àdìsí eléyìí náà ò ní wípé àyí tí òkú bá kú aláṣẹ kíni ká tètè bá san gbèsè rẹ̀ tábàrún kó jẹ gbèsè kalẹ̀ ká má wòran ká sì pẹ́ rẹ̀ kó omi ìyà tí ó máa jẹ ká tètè bá san gbèsè ẹ̀ ní zámọ̀nì tiwa yìí nìsín ẹ̀rí pé nítorí láti wà ní mọ̀mọ́ yẹn gbogbo àti wọn bá ti gbé òkú wa báyìí kánẹ́bí ò tó kírun sí la yóò béèrè pé ṣé kò jẹ gbèsè kó tó ṣe kíni kó tó kírun sí la ìjẹ́ àwọn àfa àwọn ṣe bẹ́ẹ̀ mọ́ lónìí àwọn èèyàn wa wọ́n tó pawó bẹ́ẹ̀ níbà wọ́n tó pawó níbi ìbẹ̀rẹ̀ wọ́n tuntun máa pawó òní rántí òkú ìjókòó tiẹ̀ jẹ gbèsè àbí ò jẹ gbèsè ìbẹ̀rẹ̀ wọ́n tún máa ṣètò bó ṣe pawó tún máa wo mẹ́tọ̀dù wo ló fi lè jáde láàrin ṣẹláwìn bíjà ìwà láì wọ́n ti dẹ ìṣòro gbèdéla wọ́n ti dẹ ìṣòro jìnnà iṣẹ́ tó yẹ kó ṣẹlẹ̀ ní mọ́mẹ́ǹtì yẹn ni pé bífọ̀ kí ìmáàmù tó kírun sí la kó kọ́kọ́ wádìí náà dáadáa kó béèrè ṣé òkú ò jẹ gbèsè bífọ̀ kan tó kírun sí la kó béèrè pé ṣé òkú ò jẹ gbèsè tó bá jẹ gbèsè ńkọ́ kí ìmáàmù sọ pé mi ò ní kírun sí la kákan wá àwọn èèyàn kókò ẹ̀kọ́ kan kírun sí la àmọ́ ìmáàmù ní kírun sí la nítorí kí ayé lè bá a mọ pàtàkì sísan gbèsè òkú ìmáàmù mọ̀ kírun sí la àwọn èèyàn kọ́ ẹ̀kọ́ ló mọ̀ kírun sí la fa bẹ́ẹ̀ni ẹgbẹ́ tó àmọ́ lónìí àwọn àfáàyàn àwọn òfin fídíà wò kákún wò tiẹ̀ ní béèrè ó di bí bí ọjọ́ kẹta tọmọdéjọkọ bídíà wọn àbíjọ kẹjọ tọmọdéjọkọ bídíà yẹn wọ́n ṣẹ̀ mọ́ béèrè èyí tó bàtà àwọn tó bàtà ń béèrè nìyẹn èyí tó kò jẹ gbèsè lẹ́yìn ìgbà tó ti ń jẹ ìyàbọ̀ wà ti ń jẹ ìyàbọ̀ wà pẹ̀lú gbèsè yẹn ìmú mẹ́sẹ̀ kó tó kírun sí la kó tó gbé ọrùn sáré lọ́sẹ̀ béèrè tí kò jẹ gbèsè kó ti san gbèsè yẹn kó tó kírun sí la náà àbọ̀jọ kó wà ní bá nàbí jẹ́ mọ́ sí nìyẹn ẹni tó bá sọ pé gbèsè yìí ó ti padà sọ́rọ̀ mi ó ti padà sọ́rọ̀ rẹ bẹ́ẹ̀ ni ó padà sọ́rọ̀ mi ó ti padà sọ́rọ̀ rẹ bẹ́ẹ̀ ni yóò ṣe wá kírun sí la àmọ́ tó ti bẹ́ẹ̀ náà wọn ò ní yé jẹ́ ń yà ní sáré àtẹ́bá tó san gbèsè náà pẹ̀lú àdéhùn jábìrì wọn ò ní yé jẹ́ ń yà àfi tẹ́bá tó san kẹ́ni san gbèsè náà fún ìgbà wọn tẹ̀ gbéyà kó fún pẹ̀tà àwọn tó ń bí dí ayé ìsìn wọn ò béèrè ní ìrọ̀bọ̀ béèrè ni olùgbà tó bá tó pé jọ́kẹjọ gan táwọn jókòó bí dí àwọn ni ní ẹ̀sẹ̀ tó máa béèrè fáwọn tó bá tó béèrè gan ni lẹ́gbàá tó ti ń jẹ́ ìyàbọ̀ láti jọ ẹsẹ̀ ti sí ó ti jẹ ìyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí sunna ti àníbi Muhammad sallallahu tó mọ́sálà kan bẹ́ẹ̀ láàrin àìkírun sí la tánibí ò kírun sí la ṣé àìkírun sí la yẹn ṣé ó sọ di kèfèrí ni ẹ̀rí pé kèfèrí láì ṣe kéde láì kírun sí la àkàmù Islam kò ní ṣe kéde kò ní la tajri alayhi àkàmù Islam tánìyẹn kèfèrí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí nìyà ṣé àlè wo ọlá yìí pé ó jẹ́ mùsùlùmí kama fojú wo gbèsè yẹn kásán kérò sí la sẹ́yìn gẹ́sì wáyé kásán kérò sí la láì ní wojú pẹ̀lẹ́ gbèsè kásán wojú pẹ̀lẹ́ gbé mùsùlùmí nìyà náà
litahzir kó lè bá jẹ́ ìkìlọ̀ fún ẹni tó bá jẹ gbèsè kó mọ̀ pé gbèsè yìí ṣe nǹkan tó yẹ mọ́ jẹ kú tó bá jẹ gbèsè tètè san gbèsè rẹ kó tó dúpọ̀ lókù wọ́n kò sí àrídájú pé tó bá kú kò sọ́nà zámọ̀nì tiwa tí wọ́n táwọn ibi dà tẹ̀ ti yapa kò sí àrídájú pé tó bá kú ó tẹ̀ béèrè pé ṣé kò jẹ gbèsè kò sí àrídájú rẹ̀ ló tún wá fà tó jẹ́ pé gbogbo àkàmọ́ kọ àkọsílẹ̀ kalẹ̀ yá mo jẹ gbèsè mo jẹ lágbájá ní nǹkan báyìí tamado mo jẹ ní nǹkan báyìí làkàtí pé ẹrù rẹ̀ báyìí wà lọ́wọ́ mi ẹgẹ́dùn kí n kọ àwọn kìnìún yẹn kalẹ̀ ẹgẹ́dùn kí n sì sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ pé ẹwù kìnìún tí n bá sáláìsì ẹgbó tu gbọ̀n kìnìún tí mo kọ yìí iye báyìí mo jẹ gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn mi iye báyìí ni bóyì sì jẹ́ ni lágbájá iye báyìí mo jẹ làkàtí pé báyìí tamado báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tà rẹ̀ jẹ́ báyìí kí n kọ́ lélẹ̀ kọ́ ìmọ̀gbà tí ikú lè wá gúnyàn lọ ní ìkù ní ma àwọn tó bá ti wà lákọọ́lẹ̀ tó yẹn sọ kalẹ̀ fáwọn ọmọ ẹ̀yà àwọn èèyàn àwọn ìyàwó èèyàn àwọn ọmọ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ń ṣe kíni ọkàn balẹ̀ ń bi léyìn ọlọ́run lè ní kó ṣe kíni kí wọ́n bá yẹn san gbèsè náà bóyá ní dúkìá yẹn àbí èyí òfin kankan kalẹ̀ kára àwọn tí ó ṣe fi ṣẹ́bílẹ̀ rẹ̀ tí wọ́n bá san gbèsè náà mo rò pé ilé ìsìkílẹ̀ bá أخذه الحاكم حاكم بعديتوا والسياق له إلى السياق تمام حاكم والبيهقي تمام بيهقي والطيالسي بين الطيالسي من الدواء تمام أحمد بإسناد حسن والإسناد تدعى كما قال الحيثمي يجب حيثمي تموال أيوة وأما الحاكم فقال أما الحاكم تقول صحيح الإسناد إسناد رواه صحيح كيس حسن صحيح ووافقه الذهبي إمام الذهبي نادى الجلالي في الصحيح والرواية الأخرى شرير وامس مع زيادات فلا هو عليكم عليكم توا لدوا إنده لدوا بوبو لا تقوري لا تدووني إلا الحاكم أفي حاكم لكان إلا الزيادة الثانية أفي زيادة لكجي فهي للطيالسي وحده ونتي إمام الطيالسي لكان ilé ni àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta àti kí àdìsí alákọ̀ọ́kọ́ sẹ́yìn ní last week ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta ni léyìí tó kọ́ wa nípa kiri pàtàkì káṣíìtì máa san gbèsè òkú gbòdògbò ti rẹ̀ rí tẹ̀m̀bìhàn àbí tẹ̀m̀bìhàn ìtají méjì kan ní tí àáfàá fẹ́ ṣe fún wa ó fẹ́ tàwa tó pẹ̀lú àwọn kankan. àkọ́kọ́ Sheikh Albani afada hadha alhadith sẹ́rí hadithi ó mú àǹfààní anna qada'a Abi Qatada lid-dayni kana ba'da salati an-nabi sallallahu alaihi wasallam ala al-mayyit ipe sísan gbèsè Abu Qatada sísan gbèsè yẹn ó tẹ́tẹ̀ ní lẹ́yìn ìgbà táwọn ibi ti kírun síta nílá òkúla ẹ fara dákẹ́ gbáàrin yẹn tọrọ náà ẹ bu àpẹlú mi bí dáadáa lẹ́yìn ìgbà tí Abu Qatada lẹ́yìn ìgbà tí àrẹ́bí kékeré tó ti kírun sí làtàn ní Abu Qatada kékeré ló san gbèsè àbí wàhálà mushkil wọn ní ìṣkáàlì ń bẹ láàrin bí ìrújú fàkàrùsọ́hà an Abi Qatada nafsahu ó tún fẹsẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ Abu Qatada gẹ́gẹ́ fún ara rẹ̀ ànáyìn kọ̀dọ̀ hu qabla salat wípé ó sọ pé òun sọ gbèsè yẹn ní òkàlẹ́bí tó kéwù kàmọ́ sàyàtì gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti wá nínú mas'ala 55 ní abẹ́ fakra wà fa in lam tahmilu qissa ala ta'addud tí wọn ò bá gbé ọ̀rọ̀ yìí kísà yìí lórí pé ta'adud ni kí ni ta'adud ni pé bóyá òkú méjì ni ìkan qabla sọ̀lá ìkejì ba'da sọ̀lá tí a bá gbé lórí bẹ́ẹ̀ tá a bá gbé lórí bẹ́ẹ̀ fariyat Abi Qatada asahhu min hadith Jabir ní riwayat Qatada ó lọ́la tí a ju ti riwayat Jabir lọ
Jábìrì lọ nìyẹn tá a bá ti mú kí sọ yẹn ní pé ọ̀rọ̀ yẹn rìpítì ara ẹ̀ ni ebi ó kú méjì ni ìkan àbúkọ́tàrà san before kọ́ńtò kírun sí la ìkejì ó san lẹ́yìn ìgbà tí wọ́n kírun sí la tá a bá ti mú báwọn tọ̀rí wá àti àbúkọ́tàdà ó ń lára sí àbíkè ńlá lọ ti Jábìrì lọ lẹ́yìn tí Abdullah bin Muhammad torí pé bẹ́ẹ̀ni rẹ̀ ti Jábìrì lọ nìyẹn o ní bẹ́ẹ̀ni ti Jábìrì yẹn Abdullah ọmọ Muhammad bin Aqil wọ́n fi ìkàlà ẹni yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yẹ táwọn afa sọ wọ́n wọ́n hasan al-hadith wọ́n ní hadith ní hasan sẹ́yìn kẹ́tì bí afa ti mú ọ̀rọ̀ fíìmà lánàá xaali fíìhì nínú kan tí wọ́n ní apá mẹ́ wàá màmá al-mukhalafa àmọ́ wọ́n má ìyapa pẹ̀lú tàbí hujja kì í ti hujja ni wallahu a'lam. ẹni ìṣe hujja bẹ́ẹ̀ ni látàrí pé ó wà lórí wáàdì Jábìrì ẹgbẹ́ ìjọba aha fáìdà alákòókò nìyẹn fáìdà àtẹlẹ kejì afáàdàt hadhihi ahadith àwọn àdìsí gbogbo àwọn àdìsí yìí lápapọ̀ rẹ̀ àǹfààní tó mú jáde ní pé annal mayyit ipe òkú yẹn tẹ̀tí òbí kọ̀dọ̀ ìdẹ́yìn àánú ìmọ̀ ń sáǹfààní pẹ̀lú kán bá san gbèsè rẹ̀ ha ẹ̀dá kan gbà nìyẹn òkú mọ̀ sáwọn ọ̀dọ́ bìkẹ́ni kó bá san gbèsè wàlọ́wọ́ kánà ní gẹ́rì wọ́lẹ̀ bìí kọ́ra kó mọ̀ jẹ́ pé látara ọmọ rẹ̀ kó mọ̀ jẹ́ pé ọmọ rẹ̀ ló bá tán ẹ̀rí pé ara kọ́ra ń sọ pé wà á laysa lil insani illa ma sa'a wàlá taziru waziratun wizra ukhra nígbà àgbà ni wíyẹ pé kò sí tí ó sáǹfààní tó kù àfi iṣẹ́ tó ṣe kalẹ̀ ọmọ rẹ̀ ní iṣẹ́ tó ṣe kalẹ̀ ni iṣẹ́ tẹ́lẹ̀ ń bá ṣe ẹni tí èsì ìbátan rẹ̀ tàbí tí èsì ọmọ rẹ̀ tí èsì ẹ̀jẹ̀ rẹ̀ tó bá a ṣiṣẹ́ yẹn ìtí ayọ̀ ń tọ́ka sí pé kò ní wúlò fún kò ní sáǹfààní fún. bẹ́ẹ̀ àwa rí náà àdìsí ní ti pé àwọn míì tí wọn ò ní ìbátan pẹ̀lú òkú yẹn wọ́n bá a san gbèsè ó sì sáǹfààní fún tó yẹ pé àwọn ń tọ̀ wọn ò sínú iṣẹ́ tó ń tọ̀ wọn ṣe kalẹ̀. ìrọ̀ ẹ̀jẹ̀ bí táwọn afẹ́ gbé ara nìyẹn. wọ́n ní kọ̀dọ̀ wípé gbèsè sísan yẹ́rù fáwọn àzáàbà àmì wọ́n ti gbé ìyàkú òfin. فهي من جملة المخططات إليه بينو عن جملة سوى التخصيص لعموم قوله تعالى فو أعطى فرضتني وأن ليس للإنسان إلا ما سعى كوسين تشوولو فمينيو آيات تسنيسة أترى أن تسوي إذا مات الإنسان تبني باكو انقطع عمله gbogbo ṣe ṣe kí ni o ti stop illa ní salatin àti mẹ́ta kan ní ìwúlò fún hadisi Muslim àti Bukhari ni nínú adabul mufrad àti Imam Ahmad kí ni tó wúlò nínú rẹ̀ àdébìrì kí ni walad salih yẹ́dà kúlẹ̀ ọmọ rẹ̀ tí sàbí àfún tí ó wúlò fún yẹ ọmọ rẹ̀ ẹni tí bá sọmọ rẹ̀ ńkọ́ tí ó sábà ní fún tó níbi tó rọ̀ mọ́ gbèsè sísan yóò sáǹfààní àmọ́ bí nǹkan ní tí èyí ṣe gbèsè kò ní sàǹfààní fún ìfẹ̀kìsì nìyẹn wọ́n ti dín agbára rẹ̀ kankan gbèsè. walakin al-qada'u anhu shay'un wa tasadduq anhu shay'un sísẹ gbèsè fún nǹkan kan ní sísẹ sàrà fún nǹkan kan ní shay'un akhar fa innahu akhassu min at-tasadduq òun tún wọ́n ṣe tẹ̀síṣì ẹ̀ ju sísẹ sàrà rẹ̀ yẹn pé gbèsè ó ṣe tẹ̀síṣì ẹ̀ ju ti sàrà lọ. وقد نقل بعضهم إجماع كل هذا كان وقبار إجماع على وصول السرقة إلى الميت مطلقا لوري إيه سارا من تنفع فوق دوكه فإن صح ذلك طبيعي أني ẹni tí ẹgbẹ́ parí náà sọ̀rọ̀ tẹ ẹ ká jẹ́ bí ẹnṣẹ́ mara ìwà tọ̀ fàyíṣà àgbà àdìgá tàbílì tí eléyìí bá fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ tọ̀ ó ṣe déédéé wà ńlá tí o bá fẹsẹ̀ gbé ẹ̀kọ́ fal àhàdìsì lẹ́sì wọ́rọ̀ dàtí tàfádé kàlù àwọn àdìsì tó wá
nípa ṣíṣe sàárà fún ìnáma mawriduha fi sadaqatil walad anil walid ìfi ń túmọ̀ sí ni pé kọ́ mú ṣe sàárà fún bàbá rẹ̀ kìí ṣe everybody ti sàárà nìyẹn àmọ́ títí gbèsè ń kọ́ kò sẹ́ni tó lè ba ṣe gbèsè yóò sì wúlò fún wọ́n ṣe tẹ̀síìsì yẹn kú òfin wọ́n wà ní kẹ́sìbìhìmà bìnẹ́sì làhàdì torí pé kí ọmọ inú iṣẹ́ tí òbí méjèèjì ṣe lẹ́nu fàlẹ́ ìjúzi kìyàsì garib àlẹ́hìmà kò wá tọ́ka wá sí kìyàsì nǹkan àjòjì ní lórí méjèèjì inú rẹ̀ gẹ́gẹ́ lórí mélòó lórí lẹ́nàwó kìyàsì máa lè parí torí pé kìyàsì ní pọ̀mọ́ ìpínyà ó yàtọ̀ síra wọn eléyìí gbèsè ni èyí kò máa ṣe ni sàárà ni sàníbìrì ni kò sí tí ó wúlò fún òkú àti nǹkan mẹ́ta nínú rẹ̀ ọmọ rẹ̀ tí ń ṣàdúrà fún àbọ̀mọ rẹ̀ tí ń ṣe sàárà fún bàbá rẹ̀ àbíyá rẹ̀ nítorí ó sàǹfààní fún nìyẹn bàtà mi ti tẹ̀sí lórí eléyìí tó gbọ́dọ̀ kìíyàsí nǹkan mi lórí ẹ̀ mọ́ àyàfi tí mẹ́sì ti tẹ̀sí ṣe orí ẹ̀ ń tìkínú tí gbèsè kàmáwó ọ̀gá rẹ̀ jẹ́ bó ti jẹ́ kó ní záyì yọrọ̀ wàlá kìíyàsí sadaqa ala al-qada gbọ́dọ̀ pé kìíyàsí sàárà lórí kiri sísan gbèsè lànà àmú àn torí pé òun fẹ́ jù yẹn lọ kama zakarna jẹ́ bá ti mẹ́sàn ولعلنا نتكلم عن هذه المسألة بشيء من التفضيل في آخر الكتاب إن شاء الله تعالى شيخ الباني أوزيتي كاو صورة لوري مسألة يي بلو كتان نقبان توما ètò lọ́la nípa rìtírà yìí inṣàlá aṣọ ìwé inṣàlá tabati pa rìtírà yìí ní ọba ẹgbẹ́ tẹ̀rẹ̀ so ṣíṣe sàárà yẹn kọ́ mo ṣe sàárà fún òkú rẹ̀ yóò ṣàǹfààní àmọ́ kẹ́lómi láti tẹ̀ ó ṣe kò lè ṣàǹfààní fún torí pé ẹlòmí láti àkèé ṣe inú iṣẹ́ tí òbí ṣe lẹ́nu àmọ́ ṣíṣe gbèsè ó lè wúlò fún inṣàlá mo rò pé kí lẹ́bà wallahu alam eléyìí tẹ̀m̀bíhì méjì tí a fa sára ti fún wa naam wa aleykum salaam tula n bọ na ti sunu. ó jẹ́jẹ́ yàbí ó jẹ́jẹ́ ó lè ṣàǹfààní bẹ́ẹ̀ tọrọ yóò fẹsẹ̀ múlẹ̀ tó fi ìdá ẹni. àmọ́ ló fi wá fún wa bá láyé pé àwọn àdìtì yẹn ti dẹ́nu yẹn àgbọ̀rọ̀ ti kìíyàsẹ̀ lórí ti fi àgbọ̀rọ̀ ti dẹ́nu ká fi kìíyàsẹ̀ lórí sàrà nígbà tí ti dẹ́nu kò sẹ́ni tí ò lè ṣe sàrà kò sẹ́ni tí ò lè san gbèsè òkú tọ́ àwa gbọ́dọ̀ ṣe kìíyàsẹ̀ lẹ́yìn lórí ti sàrà torí pé kíni wa an laysa lil insani illa ma sa'a kórókó tí wàá bi àmọ́ ti gbèsè ókú mẹ́ pẹ̀lú àwọn àdìsí yẹn ti Jábìrì àti àwọn yòókù ẹgẹ́ tí wàá bi so alikiyasi ma alifari ẹni so ìbá ti kù bíbò tó kù bá kú làmọ̀ ti sàrà náà. bẹ́ẹ̀ni ó lè ṣàǹfààní fún wọn bẹ́ẹ̀ni. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.